sí. Àkọ́rí tí a gbéyẹ̀wò ní ìjẹ́jọ́ náà la ó tún máa gbéyẹ̀wò lónìí. Àkọ́rí tí a gbéyẹ̀wò ní ìjẹ́jọ́ ni mo pè ní pípadà sí ojú ọ̀nà àgbélébùú, back to the way of the cross. Pípadà sí ojú ọ̀nà àgbélébùú, back to the way of the cross. Àkọ́rí yẹn náà la tún ṣe ń gbéyẹ̀wò náà lónìí bá ó ti ṣe máa tẹ̀síwájú nínú rẹ̀. Mo sọ ohun díẹ̀ fún wa nípa ohun tí àgbélébùú jẹ́ àti ohun tí a ń pè ní ojú ọ̀nà àgbélébùú. Mo mẹ́nuba díẹ̀ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá. Nítorí náà lónìí bá ti ṣe ń tẹ̀síwájú, a máa wo àwọn nǹkan mìíràn nípa ojú ọ̀nà àgbélébùú. Níbo ni a ti yọ àkọ́rí yìí ní ìjẹ́jọ́? A yọ àkọ́rí láti inú ìwé Luke chapter 14 verse 25 títí dé 33. Ìwé Luke chapter 14 from verse 25 to 33. Àwọn ọ̀pọ̀ ìjọ ènìyàn bá a lọ, ó sì yí padà wí fún wọn pé bí ẹnìkan bá tọ̀ mí wá tí kò sì kórìíra bàbá rẹ̀ àti ìyá àti aya àti ọmọ àti arákùnrin àti arábìnrin àní àti ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú kò lè ṣe ọmọ ẹ̀yìn mi. Ẹnikẹ́ni tí kò bá sì ru àgbélébùú rẹ̀ kí ó máa tọ̀ mí lẹ́yìn kò lè ṣe ọmọ ẹ̀yìn mi. Nítorí ta ni ní pète àti kọ́ ilé ìṣọ́ tí kì yóò kọ́kọ́ jókòó kó ṣírò iye owó rẹ̀ bí ohun tí òun ní tó tí yóò fi parí rẹ̀ kí ó má bàa jẹ́ pé nígbà tó bá fi ìpìlẹ̀ ilé sọlẹ̀ tán tí kò lè parí rẹ̀ mọ́ gbogbo àwọn tí ó rẹ̀ á bẹ̀rẹ̀ sí fi ṣe ẹlẹ́yà. Wípé ọkùnrin yìí bẹ̀rẹ̀ sí ilé kọ́ kò sì lè parí rẹ̀, tàbí ọba wo ní lọ bá ọba mìíràn jà tí kì yóò kọ́kọ́ jókòó kí ó sì gbèrò bí yóò lè fi ẹgbàárún pàdé ogun ẹni tí ń mú ẹgbàá bọ̀ wá kù lójú. Bí bẹ́ẹ̀ kọ́ nígbà tí onítọ̀hún sì ṣì wà ní òkèrè, òun á rán ikọ̀ sí i á sì béèrè ìpinnu àlàáfíà. verse 33. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó wù kí ó ṣe nínú yín tí kò bá kọ ohun gbogbo tí ó ní sílẹ̀ kò lè ṣọmọ ẹ̀yìn mi. Ibẹ̀ ni a ti yọ àkọ́rí ní ìjẹ́jọ́. Mo wá jẹ́ kó yé wa wípé ìwàásù orí àgbélébùú tàbí lórí àgbélébùú tàbí ìwàásù tó dá lórí títẹ̀lé Kristi nípa gbígbé àgbélébùú kò wọ́pọ̀ mọ́ lónìí. Ìwàásù ìbùkún, ìwàásù ogun ayé, òun ló wọ́pọ̀ lónìí. A gbàgbọ́ pé awáyé wá jagun ni. Àfàìmọ̀ kó má jẹ́ pé ogun la ó jà títí gọta ó gbàgbé ọ̀run. Ìwàásù ogun ayé ìbùkún, òun ni ohun tó gba ẹnu àwọn ènìyàn kan lónìí. Àwọn àgùntàn gan kò tilẹ̀ kọ́ wọn pé wò ó ìgbàgbọ́ pè fún gbígbé àgbélébùú títọ̀ Kristi lẹ́yìn. Ìdí rẹ̀ ló fi jẹ́ pé bí orí bá fọ́ àwọn àgùntàn díẹ̀ lónìí wọ́n rí bí ogun. Bí àtijẹ àtimú bá le díẹ̀ wọ́n rí bí ogun. Bí ẹlòmíràn bá graduate tí kò ríṣẹ́ bí ọjọ́ mélòó kan àbí ọdún mélòó kan ó rí bí ogun. Bí ẹlòmíràn bá ń retí àti lọ́kọ tí kò tètè rí ọkọ ó ti rí bí ogun. Èyí tó bá ń wò ó pé ó tó àkókò àti níyàwó tí ó rí pé ọjọ́ orí lòun ò tí ì níyàwó ó ti rí pé kì í ṣojú lásán. Gbogbo nǹkan pátápátá ni àwọn ọmọ Ọlọ́run ti rí bí ogun lónìí. Ìdí ẹ̀ ló fi jẹ́ wípé ìyìn rere tó máa sọ pé àwọn èèyàn wípé kò sógun pé Kristi ti sọ pé ó parí, irú ìyìn rere bẹ́ẹ̀ ẹni á múra gidigidi gan. Nítorí pé Kristi gan tilẹ̀ dé gan, ó wàásù fún àwọn Júù wípé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè. Àwọn Júù sọ wípé ìwọ kọ́ ni ọmọ Jósẹ́fù ni, bàbá rẹ kọ́ ni kápẹ́ńtà, ìyá rẹ kọ́ ni Màríà, àwọn arákùnrin rẹ kọ́ ni Júdà àti báyìí. Wọ́n tilẹ̀ kọ ọmọ Ọlọ́run sílẹ̀ wọn kò gba ìyìn rere rẹ̀. Àwọn àpọ́sítélì kan tún dé pẹ̀lú, wọ́n tún wípé àwọn èèyàn yìí á ti máa bá Kristi gbé. Síbẹ̀ pé wọ́n mọ̀ pé wọ́n bá Kristi gbé wọn kò máa gba ìyìn rere wọn, wọ́n tún ṣe inúnibíni sí wọn ni. Wọ́n tún kìlọ̀ fún wọn wípé a kò gbọdọ̀ gbọ́ kí ẹ wàásù ní orúkọ yìí mọ́. Wípé ẹ̀yin ti mú ẹ̀kọ́ yín ẹ ti jẹ́ kó gbilẹ̀ ní Jerúsálẹ́mù. Bákan náà ni lóde òní ìran ẹ̀ṣẹ̀ àtòṣì tó kún fún àwọn èké ìránṣẹ́ Ọlọ́run náà. Bákan náà ni lónìí náà wọn kò ní fẹ́ gba ìyìn rere àgbélébùú gbọ́. Paul apọ́sítélì sọ pé wèrè ní ọ̀rọ̀ àgbélébùú létí àwọn tó ń ṣègbé, ó ní ṣùgbọ́n agbára ni fún àwọn tí a gbàlà. Ìyìn rere àgbélébùú kò máa wọ́pọ̀ mọ́ lónìí. Ìyìn rere tó wí pé gbé àgbélébùú kó máa tọ̀ Kristi lẹ́yìn. Ìyìn rere àgbélébùú jẹ́ kó di mímọ̀ fún wa pé nínú ayé ẹ̀yin ò rí ìpọ́njú ṣùgbọ́n ẹ tújú ká mo ti ṣẹ́gun ayé. Àwọn ọmọ onígbàgbọ́ òde òní ò máa fẹ́ la ìpọ́njú kọjá, nítorí náà fi tọ́nà ẹ̀ sí ogun náà rí ohun gbogbo bí ogun. Ìwé Róòmù jẹ́ kó di mímọ̀ wípé kí ni yóò wá yà wá kúrò nínú ìfẹ́ Kristi. Ó ní ìpọ́njú ni, inúnibíni ni, ìdààmú ni, ìhòhò ni, àìríjẹ ni, ó dárúkọ rẹ̀ lọ. Ó ní nítorí nǹkan wọ̀nyí la ti ń kà wá bí àgùntàn sí pípa. Ó ní à ń kà wá bí àgùntàn sí pípa lójoojúmọ́. Ó ní ṣùgbọ́n nínú gbogbo ìrírí àjọ ẹni tó ṣẹ́gun lọ. Ó ní nítorí pé ó dá mi lójú pé kì í ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí ohun ìgbà ìsinsìnyí tàbí ohun ìgbà tó ń bọ̀ ni yóò yà wá kúrò ní ìfẹ́ Kristi Jésù Olúwa wa.
àwọn nǹkan wọ̀nyí ni àwọn àgbélébú tí ẹnìkankan máa gbé. Ohun tó kọjú sí ẹ̀yìn ló kọ sí ẹlòmíràn. Ohun tó jẹ́ àgbélébú tìrẹ lè má jẹ́ àgbélébú tèmi. Ohun tó jẹ́ àgbélébú tèmi lè má jẹ́ àgbélébú tìrẹ. ṣùgbọ́n ohunkóhun tó wù kó máa là kọjá ní ìfaradà, ní ìforítì, gbé kí o sì máa tọ Kristi lẹ́yìn. Má ṣe jẹ́ kó gba Jésù lọ́wọ́ rẹ. ṣùgbọ́n lónìí nísìn ìyìn rere ta fẹ́ gbà lóde òní, ìyìn rere pé Jésù bá mi mú ẹrù mi kúrò, jẹ́ kí ìṣòro mi kó lọ. Lẹ́yìn tó bá ti lọ tán ká padà sínú ìfẹ́kúfẹ̀ẹ́ ayé. Ìyìn rere pé Jésù bá mi ṣẹ́ ogun, lẹ́yìn tí ogun bá sì ti ṣẹ́ tán ká tún padà sínú ayé. A kò fẹ́ jí ọmọ ẹ̀yìn Jésù, a kò fẹ́ gbé àgbélébùú, a kò fẹ́ tọ Kristi lẹ́yìn. Èyí tí kò bá Bíbélì mu. Jésù sọ kó yé wa wípé tóóró àti híhá ni ọ̀nà náà tí ó lọ síbi ìyè. Ó ní ènìyàn díẹ̀ ló ń gba ibẹ̀. Ó ní gbòòrò àtóníbu ní ọ̀nà náà tó lọ ibi ìparun. Ó ní ènìyàn ọ̀gọ̀ọ̀rọ̀ ló ń gba ibẹ̀. Níbo ni ọ̀nà tó ń gbà o? Ojú ọ̀nà àgbélébùú ni tí a mọ̀ sójú ọ̀nà tóóró, ojú ọ̀nà ìwà mímọ́, ojú ọ̀nà ìfẹ́ra ẹni, ojú ọ̀nà kíkọ ayé àti ìfẹ́ rẹ̀ sílẹ̀. Ojú ọ̀nà yìí ló ń gbà bí àbí ojú ọ̀nà mìíràn? Má gbàgbé nínú ìwé Jòhánù orí 10, Jésù sọ pé èmi ni àgùntàn. Ó ní èmi ni olùṣọ́ àgùntàn rere. Ó ní èmi ni ilẹ̀kùn àwọn àgùntàn. Ó sọ wípé ẹni tí kò bá ti bá ẹnu ọ̀nà wọlé, ó ní òun ni olè àti ọlọ́ṣà. Ẹni tí ó bá bá ojú ọ̀nà wọlé, ó ní òun gangan ni yóò rí koríko fún ọkàn rẹ̀. Èyí ni pé mo fẹ́ kí o mọ̀ pé ojú ọ̀nà tó bá bá wọlé sí ọ̀dọ̀ Jésù Kristi, òun náà tún ni ojú ọ̀nà kan náà tí a mọ̀ sí ojú ọ̀nà àgbélébùú. Ọ̀nà mìíràn tí o bá ti gbà tí ó ti yàtọ̀ sí ojú ọ̀nà yìí, ó ti yàtọ̀ sí ojú ọ̀nà ìgbàlà. Yálà ó jẹ́ ojú wíńdò ló gbà ní àbí ojú òrùlé ló gbà wá sí ọ̀dọ̀ Jésù, olè ní ọ. Rántí pé ó sọ pé ẹni tí ó bá ti bá ẹnu ọ̀nà mìíràn wọlé, ó ní òun ni olè àti ọlọ́ṣà. Níbo ló ń gbà? Ojú ọ̀nà àgbélébùú ló ń gbà bí àbí ojú ọ̀nà mìíràn? Àkọ́rí tó ń jáde sí wa láti ìjẹ́jọ́ sọ wípé pípadà sí ojú ọ̀nà àgbélébùú, back to the way of the cross. Mo wá sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá nípa àwọn ohun tí àgbélébùú jẹ́. Mo mẹ́nuba díẹ̀ níbẹ̀ pé àgbélébùú ni ìsopọ̀ onígbàgbọ́ pẹ̀lú Kristi. Èyí ni pé ìsopọ̀ wa pẹ̀lú Kristi. Mo fi àwọn ẹsẹ̀ Bíbélì púpọ̀ fi tì í. Mo sọ fún wa pé àgbélébùú ni mímú ògbólógbòó ọkùnrin nì, mímú kúrò, yẹ pé títẹrí rẹ̀ ba láti lè ṣe ìfẹ́ Kristi. Gẹ́gẹ́ bí ìwé Galatia 5:24 sọ pé àwọn tó ń ṣe ti Kristi ti kan ara mọ́ àgbélébùú tòun ti ìfẹ́kúfẹ́ rẹ̀. Ìsopọ̀ wa pẹ̀lú Kristi, Galatians chapter 2:20, ó ní a ti kàn mímọ́ àgbélébùú pẹ̀lú Kristi. Yìí ni pé Paul ń sọ ìsopọ̀ rẹ̀ pẹ̀lú Kristi di mímọ̀ níbí nípa lílo gbólóhùn yẹn pé a ti kàn òun mọ́ àgbélébùú pẹ̀lú Kristi. Mo sọ fún wa wípé ká má sọ pé àgbélébùú kí ló túmọ̀ sí? Ó túmọ̀ sí àwọn àlàkọjá tí ọmọ Ọlọ́run gbọ́dọ̀ là kọjá nítorí Kristi Jésù. Mo sọ wípé tí ó bá sì ti ṣe kíni láti là á kọjá tó bá ti kọ̀, kò fẹ́ gba ojú ọ̀nà àgbélébùú nìyẹn. Mo sọ fún yín nípa ọlọ́rọ̀ tí Jésù Kristi sọ wípé lọ ta ohun gbogbo tó ní kò sì gbé àgbélébùú kó máa tọ̀ mí lẹ́yìn. Bíbélì ní ó sì lọ pẹ̀lú ìbànújẹ́ torí pé ó ní ọrọ̀ púpọ̀. Èyí ni pé ohun tí à ń pè òun sí kò lè ṣe, bó tilẹ̀ ṣe pé ó sọ pé òun ti pa àwọn òfin kan mọ́. Mo sì jẹ́ kó yé wa wípé pípa òfin kan tàbí òmíràn mọ́ kò sọ ẹ́ di ọmọ ẹ̀yìn Kristi. Tó bá jẹ́ pé eléyìí ni a fi máa dé ìjọba ọ̀run, Jésù ò nílò àti kú fún aráyé mọ́, òfin Mósè ti tó láti gbanilà. Mo tún jẹ́ kó yé wa wípé ojú ọ̀nà àgbélébùú òun ni ìdíyelé tí a ń pè ọ́ láti san nítorí ohun tí a pè ọ́ láti ṣe. Mo tún sọ ìdíyelé tó a ń pè ọ́ láti san nítorí ohun tí a pè ọ́ sí láti ṣe. Fún àpẹẹrẹ, ọ̀pọ̀lọpọ̀ wa à ń pè wá síṣẹ́ Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ wa Olúwa ń kọ sí ọ pé lọ resign lẹ́nu iṣẹ́ ìjọba tó ń ṣe. Lọ resign, drop vision àti career àti gbogbo nǹkan tó ti gbé sọ́kàn. Ẹlòmíràn sọ pé kó lọ resign lẹ́nu iṣẹ́ ìjọba tó ń ṣe àbí private tó ti ń ṣiṣẹ́. Ṣùgbọ́n ó wo ìyà tó máa là kọjá, ó wo gbogbo bùkátà tó ti yí òun ká, ó wo gbogbo rẹ̀ wípé eléyìí á le o. Nítorí náà, torí pé kò sì fẹ́ ṣetán láti la wàhálà wọn yìí kọjá, ó wà lójú kan, ó yí bìrìkótó bí ìkòkò lójú kan náà. Èyí ni pé torí kò fẹ́ la ojú ọ̀nà àgbélébùú. Jésù sọ fún Mátíù agbowó òde, ó ní fi iṣẹ́ rẹ̀ sílẹ̀ máa tọ̀ mí lẹ́yìn. Ìwàásù lónìí wípé Olúwa ń fi ẹlòmíràn kó resign kò wọ́pọ̀ mọ́. Bó o bá fẹ́ resign gan, bólúwa bá pè ọ́, bó bá lọ sọ fún pásọ̀ 10, mo fi dá ẹ lójú 9 nínú 10 yẹn á sọ fún ẹ pé rárá o, lọ tún àdúrà gbà pé Ọlọ́run ò lè sọ pé kó fi iṣẹ́ sílẹ̀. Nítorí pé kí ni wọn kò mọ̀ nípa ọ̀nà àgbélébùú. Mo lè fi dá ẹ lójú, bólúwa bá ń pè ọ́ pé kó drop nǹkan lọ́dọ̀ wò, lọ sọ fún pásọ̀ 10, wàá rí pé nínú 10, 9 tàbí 8 á sọ fẹ́ pé rárá o, wípé o sì lè combine yẹn papọ̀. Nítorí pé kí ni kò sẹ́ni tó fẹ́ la iná kọjá nítorí Kristi, wọ́n sì ń retí wípé káwọn bá Kristi jọba níkẹyìn.
Bíbélì sọ wípé táwa bá bá a jìyà ó ní àwa pẹ̀lú a ó ṣe wá lógo pẹ̀lú rẹ̀. Ó ní ṣùgbọ́n táwa bá fẹ́ ó ní òun pẹ̀lú yóò ṣẹ́ wa. Kí la mọ̀ sójú ọ̀nà àgbélébú lára rẹ̀ mo ti mẹ́nu bà yìí. Ìdíyelé wo là ń pè ọ́ sí láti san tó ń sá fún? Mo fẹ́ pé kó o mọ̀ wípé kò sí ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí sí àti wọ ìjọba ọ̀run bí kò ṣe ojú ọ̀nà àgbélébú tí ó ní oríṣiríṣi orúkọ mìíràn. A tún pè lójú ọ̀nà tóóró àti híhá, a tún pè ní ojú ọ̀nà ìgbàanì, a sì tún pè ní ojú ọ̀nà ìfẹ́ra ẹni. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyá ọlọ́tí tẹ sílé ọtí kalẹ̀ tẹpẹra yín ní kírísítẹ̀nì tá a fi ń jẹ deacon and deaconess. Ẹ kò close ilé ọtí nítorí pé ẹ ń wo bùkátà tó ti yí yín ká, ẹ sì sọ pé ẹ jẹ́ ti Kristi. Ṣé Kristi tó gbà ó wá jẹ́ ọlọ́tí bí? Kristi tó gbà ó wá jẹ́ tayé bí? O kò fẹ́ la ojú ọ̀nà àgbélébú kọjá ni o. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi wo iṣẹ́ tó ń ṣe wò. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ sí bùtíìkì aṣọ oníhòòhò lẹ́ ń tà torí pé mọ̀ pé ó máa yá kíákíá. Ó sì sọ pé ó jẹ́ ti Kristi. O wò wípé bísínẹ́sì tó yá nìyẹn. Wo bísínẹ́sì tó ń ṣe ìwọ tó pèrè ẹ lọ́mọ ẹ̀yìn Jésù Kristi. Tí bísínẹ́sì ẹ tó bá ti ń polongo ìjọba èṣù o fẹ́ gbójú ọ̀nà àgbélébú ló jẹ́ kó bọ́ síbẹ̀ o. Tí bísínẹ́sì tó ń ṣe tó bá ti ń mú ayé àti ìfẹ́kùfẹ́ rẹ̀ gbòòrò sí o fẹ́ gbójú ọ̀nà àgbélébú ni o. Àwọn ìdánwò tí Jésù là kọjá lọ́jọ́ náà tó borí tí Sátánì mú wá fún àwọn ìdánwò yìí làwọn ọmọ Ọlọ́run tí wọ́n ti modernize náà rí bí ẹ̀ṣẹ̀ o. Èṣù sọ fún Jésù wípé tẹríba fún mi, gbogbo ohun ayé yìí ni màá fi fún ọ. Jésù ní padà ẹ̀yin ò fẹ́ gba ojú ọ̀nà àgbélébú ẹ̀ ń tẹríba fún èṣù lọ́nà kan tàbí òmíràn kẹ́ ẹ lè kó wọn ayé jọ. Ṣé ojú ọ̀nà àgbélébú yín yẹn bí? Ẹ sì sọ pé ẹ fẹ́ gba ìjọba, ẹ sì sọ pé ẹ fẹ́ dé ìjọba ọ̀run. Kò ṣeé ṣe o. Tóóró àti híhá ní ọ̀nà náà tó lọ ibi yè. Ẹnikẹ́ni tí kò bá gbé àgbélébú rẹ̀ kó sẹ́ra rẹ̀ kó máa tọ̀ mí lẹ́yìn ní Jésù sọ. Ó ní kò lè ṣe ọmọ ẹ̀yìn tòun. Ẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ní ìgbàanì, àwọn bíi David Brainerd, àwọn ọ̀dọ́ tó yẹ pé ọjọ́ orí wọn ò tí ì pé 20 ló fara wọn jìn. Ó yẹ kí a máa study church history, ìtàn ìjọ Ọlọ́run. Ṣùgbọ́n ọ̀dọ́ òde òní àwọn òbí wọn ò jẹ́ kó ṣe tọlọ́run. Òbí mi àbímọ báyìí á sì mọ̀ pé iṣẹ́ Olúwa lọmọ ìfẹ́ ṣe, a ó ti fi hàn lójú àlá. Àsọtẹ́lẹ̀ àgbẹ̀ á tún da ọ̀nà ọmọ yẹn rú. Á sọ pé ọmọ ìyá alágbájá dókítọ̀ ni, ọmọ ìyá tàmẹ̀dù lọ́ọ̀yà ni, ọmọ ìyá kìnìkan ẹnjìníà ni. Ìwọ náà lè ṣe tiẹ̀ tọkọ wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣe Olúwa. Nígbà tó bá da ayé wọn rú tán tí gbogbo ọ̀nà wọn dàrú tán, wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá sọ pé àwọn fi jìn fÓlúwa. Nílé Olúwa lẹ ti máa rí ẹni tó ẹ pé ó ń ṣàìsàn, wọ́n á sọ pé ìpè ló ń dà á láàmú wípé torí pé kò tètè jẹ́ ìpè, torí pé wọ́n da ojú ọ̀nà wọn rú, wọn kò fẹ́ kán rìn lójú ọ̀nà àgbélébù, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ fún Ọlọ́run ní nǹkan tí wọ́n ti kọ́ sọ pé àwọn ò ní fún un. Mélòó nu yín ni ẹ̀ fẹ́ tọ ojú ọ̀nà àgbélébù torí ìyà tẹ́fẹ́ jẹ? Joseph Babalọ́lá ti ṣe katakata sílẹ̀ láti jẹ́ ìpè Olúwa. Àwọn tòde òní wọn máa sọ pé Ọlọ́run Joseph Ayọ̀ Babalọ́lá làwọn gbàgbọ́, wọn sì fẹ́ fi iṣẹ́ wọn sílẹ̀. Joseph Ayọ̀ Babalọ́lá sì san ìdíyelé, ṣùgbọ́n ẹ̀yin sọ pé ẹ gba Joseph Ayọ̀ Babalọ́lá gbọ́, ẹ kò sì fẹ́ san ìdíyelé. Ọ̀pọ̀lọpọ̀ yín jẹ́ sásá bí àwọn ìránṣẹ́ Ọlọ́run olókìkí tó ti kú tí wọ́n ti fi dà wọ́n lélẹ̀ lẹ́sẹ̀ Jésù Kristi. Ẹ wo ìgbé ayé wọn, ẹ wo ìdíyelé tó san. Ó lè àtolójú kòkòrò ní tẹ́ ẹ fẹ́ máa fi ògo ológo tẹ́ fẹ́ fi máa ṣògo. Ẹ ò fẹ́ san ìdíyelé, ẹ kò fẹ́ gba ojú ọ̀nà àgbélébú. Òun ló mú kí ìgbàgbọ́ dẹnu kọlẹ̀ ní ìgbàgbọ́ 21st century. Nítorí náà ẹni tó bá ní etí kó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún ìjọ. Mo sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá ohun tí gbígba ojú ọ̀nà àgbélébú pè fún, pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀. Mo wá múnú ba ibi tí mo ti dúró ni pé mo sọ pé ó jẹ́ ojú ọ̀nà àṣepé. It is a way of perfection. O ò lè gbé ìgbé ayé ìwà mímọ́ láì la ojú ọ̀nà àgbélébú kọjá. O ò lè rí wúrà tó ń dán láì ti kọ́kọ́ la iná kọjá. Superficial holiness táwọn jẹ́ lóba tí à ń preach fún ilé ni pé má ṣàgbèrè, má mutí, má wọ ṣòkòtò, má dírẹ́sì báyìí tẹ́tí rò pé torí pé bá ti ṣe gbogbo nǹkan yẹn ń gbé holiness life. Superficial holiness ni. Holiness ìwà mímọ́ lérè fẹ́ nìyẹn, kò ń ṣe ìwà mímọ́ tó jinlẹ̀ tí kò bá Bíbélì mú nìyẹn. Má sì mí gbọ́, mi sọ pé ṣíṣàgbèrè ẹ̀ṣẹ̀ ni, mi sọ pé wọ ṣòkòtò àbí ṣe báyìí ẹ̀ṣẹ̀ ni. Ṣùgbọ́n mo ń jẹ́ kó yé yé pé original holiness ìwà mímọ́ tòótọ́ kọjá wípé má ṣe yìí má ṣe tọ̀hún. Òfin máṣu mátọ̀ ní àwọn adarí wa gbélé yìí lọ́wọ́ lónìí tí ẹ rò wípé torí pé ẹ ti ń ṣe wọ́n, ẹ ti ń gbé ìgbé ayé wà mímọ́. Ó lè gbé original ìgbé ayé wà mímọ́ láì la iná kọjá, láì la àgbélébú kọjá. Ta ló sọ fún ẹ? Ta ló fẹ́ fi jọ? Bíbélì sọ fún wa wípé ìwà mímọ́ jẹ́ ẹ̀bùn Ọlọ́run àti ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ìdíyelé rẹ̀ sì ni pé ṣetán láti gba ojú ọ̀nà àgbélébú. Bá mi ṣí Bíbélì rẹ sí ìwé Hébérù chapter 12 verse 7 to 11. Ìwé Hébérù chapter 12 láti ẹsẹ̀ keje títí dé 11. Jẹ́ kí n kà fún ẹ.
ẹ máa mú sùúrù lábẹ́ ìbáwí Ọlọ́run. Ọlọ́run ń bá yín lò bí ọmọ ni, nítorí pé ọmọ wo ní ń bẹ tí baba kì í báwí? Ṣùgbọ́n bí ẹ̀yin bá wà láì ní ìbáwí nínú èyí tí gbogbo ènìyàn ti jẹ́ alábàápín, ǹjẹ́ ọmọ àlè ni yín ẹ̀ kì í ṣe ọmọ? Verse 9. Pẹ̀lúpẹ̀lú àwa ní bàbá wa nípa ti ara tí ó ń tọ́ wa, wọ́n a sì ń bọlá fún wọn. Àwa kì yóò akúkú tẹríba fún bàbá àwọn ẹ̀mí kí a sì yè. Ṣùgbọ́n Ọlọ́run ní kó tẹríba fún ìbáwí Ọlọ́run la iná rẹ̀ kọjá. Ṣetán láti tẹríba fún láti gbójú ọ̀nà híhá àti tóró ni ojú ọ̀nà àgbélébú. Ó ní kó lè yè. Ẹsẹ̀ 10. Nítorí wọ́n ń tọ́ wa fún ọjọ́ díẹ̀ bí ó ti dára lójú wọn. Ó ní àwọn bàbá wa nípa ti ara ń tọ́ wa ní ọjọ́ díẹ̀ bó ti dára lójú wọn. Ṣùgbọ́n òun, ìyẹn ni pé Ọlọ́run bàbá ti ẹ̀mí, fún èrè wa káwa kí ó lè jẹ́ alábàápín ìwà mímọ́ rẹ̀. Ṣótìrí ẹsẹ̀ 11 ni mo kà yẹn. Ó ní Ọlọ́run máa mú kí ènìyàn la iná kọjá kó gba ojú ọ̀nà àgbélébú kó lè jẹ́ alábàápín ìwà mímọ́ rẹ̀. Fàlà sí gbólóhùn yẹn. Holiness tẹ́ ń preach holy church àti gbogbo ẹ̀yin tẹ́ gbé counterfeit holiness wọ̀. Tí ẹ ò fẹ́ la iná kọjá sọ pé holiness yóò sọ pé kẹ́ sẹ́ra yín fún wọn ayé. Holiness yóò sọ pé kẹ́ ja ìjà rere tí ìgbàgbọ́. Holiness yóò sọ pé kí ẹ kọ ayé àtìfẹ́kùfẹ́ rẹ̀ sílẹ̀. Tẹ wá rò pé torí pé ẹ kì í wọ yaring, ẹ kì í wọ ṣòkòtò, ẹ kì í wọ ìwọ̀kuwọ̀, ẹ kì í ṣàgbèrè, ẹ kì í ṣe físìn. Ẹ wá rí gbogbo àwọn tó bá ti ṣe rí wọn bí pé ẹlẹ́ṣẹ̀ lélẹ́yìí. Ìwọ wá rò pé torí pé o ti ṣe gbogbo rẹ̀ wípé o ti jẹ́ ọmọ ẹ̀yìn Jésù pọ́nbélé. Má sì mí gbọ́ mi sọ pé torí pé àwọn kan ò ṣe wípé wọ́n máa wọ ìjọba ro. Mò ń try láti jẹ́ kó yé pé original holiness ó jẹ́ àbáyọrí líla ojú ọ̀nà àgbélébú kọjá. Bíbélì sọ wípé àwọn tó bá la ojú ọ̀nà àgbélébú kọjá tí a bá wọn wí látọwọ́ Ọlọ́run, ó ní wọ́n á di alábàápín ìwà mímọ́ rẹ̀. Ìdíyelé wo ló sọ fún ìwà mímọ́ rẹ̀? Nítorí náà ó tó àkókò kí ojú ìjọ àkókò yìí lọ là wípé holiness kọjá pé má ṣe yìí, má ṣe tọ̀, má ṣàgbèrè, má mutí. Ojú ọ̀nà àgbélébú ni ojú ọ̀nà ìwà mímọ́, ojú ọ̀nà àṣepé ni. Ẹnikẹ́ni tó bá dọ́gbọ́n sí ọ̀rọ̀ ara rẹ̀, tó kó ohun ayé jọ, tó fi ohun ayé fi dẹ́ra rẹ̀ nígbèkùn, tó wá kùnà láti gbójú ọ̀nà àgbélébú láti sọ ìdíyelé tá à ń kẹ̀ sí o tọrọ rẹ̀ gbé, yóò yà ọ́ lẹ́nu pé ọ̀run àpáàdì ni wàá lajú sí. Rántí ọlọ́rọ̀ tó wá bá Jésù. Jésù sọ pé kí lòfin wí? Má ṣàgbèrè, má ṣe panṣágà, má mutí. Ó ní gbogbo rẹ̀ lòun pamọ́. Jésù ní ó kù ẹkùn kankan. Ó ní lọ ta ohun gbogbo tí ó ní kó fi fáwọn tálákà kó máa tọ̀ mí lẹ́yìn. Tún jẹ́ kí n ṣe ibòmíràn fún ẹ. Bíbélì ní lẹ́nu ẹlẹ́rìí 2 tàbí 3 la ó ti fi ìdí gbogbo òtítọ́ múlẹ̀. Nínú ìwé Jákọ́bù, ìwé James chapter 1, ìwé Jákọ́bù orí 1 láti ẹsẹ̀ 2. James chapter 1 from verse 2. Ẹ̀yin ará mi, nígbà tí ẹ bá bọ́ sí onírúurú ìdánwò, ẹ ka gbogbo rẹ̀ sí ayọ̀. Kí ẹ sì mọ̀ pé ìdánwò ìgbàgbọ́ yín ṣiṣẹ́ sùúrù. Ṣùgbọ́n ẹ jẹ́ kí sùúrù kí ó ṣe àṣepé kẹ́yìn kí ó lè jẹ́ pípé àti aláìlábùkù, kí ó má bàa kó ohunkóhun fún ẹnikẹ́ni. Ṣótìrí. Ó ní tó bá bọ́ sínú ìdánwò yẹn ní ìrìn àjò àgbélébù rẹ tó ṣe tán láti là kọjá, ó ní ka gbogbo àlàkọjá rẹ, ó ní kà á sí ayọ̀, ó ní kó mọ̀ pé àlàkọjá yẹn ó nílò láti mú kí a ṣe àṣepé nínú ayé rẹ. Ìjọ tòní fẹ́ gbé holy life, holiness là ń pariwo. Ẹ ò mọ̀ pé ojú ọ̀nà àgbélébù ni original way of holiness. Òun gẹ́gẹ́gẹ́gẹ́ lójú ọ̀nà ìwà mímọ́. Superficial holiness ẹ practice ẹ sọ pé torí ẹ ṣe léyìí ẹ rò pé ti jẹ́ ní ìtẹ́wọ́gbà, ẹ tọra yín ni. Ẹ lọ study Bible, ó di bí méjì. Tún sí Bíbélì ẹ sí ìwé 1 Peter, Pétérù kìíní chapter 5. Ìwé 1 Peter chapter 5 verse 10. Pétérù kìíní orí 5 ẹsẹ̀ 10. Ọlọ́run orí ọ̀fẹ́ gbogbo tí ó ti pè yín sínú ògo rẹ̀ tí kò ní pẹ̀kun nínú Kristi Jésù. Nígbà tí ẹ̀yin bá ti jìyà díẹ̀, fàlà sí gbólóhùn yẹn. Nígbà tó bá ti jìyà díẹ̀ tó ti la iná kọjá tó gba ojú ọ̀nà àgbélébù, wàá rí òun ti ká lára rẹ̀. Tó fàlà sí gbólóhùn yẹn, òun ti ká lára rẹ̀. Kò sọ pé nípa ìlàkàkà rẹ̀, kò sọ pé nítorí pé o ṣe léyìí, o ṣe tọ̀wọ́, o wọ ṣòkòtò, o mutí, o wọ yẹ́rìn, o ṣe gbogbo eléyìí. Ó ní fúnra Ọlọ́run lẹ́yìn tó ti jìyà díẹ̀, òun ti ká lára rẹ̀ yóò ṣe yín ní àṣepé. Fàlàsì 1 yóò fẹsẹ̀ yín múlẹ̀ 2 yóò fún yín ní agbára 3 yóò fìdí yín kalẹ̀. Ṣó ti rí bẹ́ẹ̀ yẹn? Ìjọ ti wá rí nísìnyí pé kò lè sí àṣepé, kò lè sí agbára, kò lè sí ìfẹsẹ̀múlẹ̀ láì ṣe pé o kọ́kọ́ la iná kọjá, o gba ojú ọ̀nà àgbélébù. Ó báwo ni ayọ̀ mi ò bá ti kún kí àwọn ìjọ òde òní tó ń practice superficial holiness, ọ̀pọ̀lọpọ̀ yín
tí ẹ gbé òdodo ara ẹni wọ̀ tẹ́ ò fẹ́ la iná kọjá tó pé at the same time ẹ kó ohun ayé jọ, ohun ayé fà yín kó lọ́dọ̀ Jésù, ó gba evangelism lọ́wọ́ yín, ó gba prayer life lọ́wọ́ yín, ó gba self-denial lọ́wọ́ yín. Ẹ wá rò pé torí pé ẹ ṣàgbèrè, ẹ mutí, ẹ wọ̀wọ̀kuwọ̀, ẹ kì í ṣe físìn, ẹ wọ yarin, ẹ ti rò pé ọ̀run ti dájú. Ẹ wá dàbí ìsà òkú tó funfun lóde tínú rẹ̀ kún fún ẹ̀gbin. Ẹ tí ì mọ àṣírí agbára ìwà mímọ́ tòótọ́, ohun tí àgbélébú pè fún nìyẹn. Ohun kan tó gbọ́dọ̀ mọ̀ ní wípé ó ò lè tọ ojú ọ̀nà àgbélébú kó jẹ́ apẹ̀yìndà. Gbogbo àwọn tó máa ń sábà ń pẹ̀yìndà wọ́n jẹ́ àwọn tó jẹ́ wípé wọn ò fẹ́ gba ojú ọ̀nà àgbélébú kọjá. Nǹkan tó gbọ́dọ̀ mọ̀ ní ẹ ojú ọ̀nà àgbélébú ibẹ̀ láti ń sọ ọmọ Ọlọ́run di alágbára. Ibẹ̀ lórí ọ̀fẹ́ tí ń pọ̀ nínú ayé àwọn ọmọ Ọlọ́run. Àwọn apẹ̀yìndà bíi Démà tó kọ Pọ́ọ̀lù sílẹ̀ nínú wàhálà. Àwọn apẹ̀yìndà ni àwọn tí ò fẹ́ gba ojú ọ̀nà àgbélébú kọjá. Ó ò lè gba ojú ọ̀nà àgbélébú kó jẹ́ apẹ̀yìndà. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Ohun tó gbọ́dọ̀ túmọ̀ nípa ojú ọ̀nà àgbélébú nìyẹn. Nǹkan kan tó tún gbọ́dọ̀ mọ̀ nípa ojú ọ̀nà àgbélébú ni ó máa ń ba agbára ẹ̀ṣẹ̀ jẹ́. Àgbélébú máa ń ba agbára ẹ̀ṣẹ̀ jẹ́. Nínú ìwé 1 Corinthians chapter 1 verse 17 to 18. 1 Corinthians chapter 1 verse 17 to 18. Nítorí Kristi kò rán mi lọ baptist bí kò ṣe láti wàásù ìrere, kì í ṣe nípa ọgbọ́n ọ̀rọ̀ ká má bàa sọ àgbélébú Kristi di aláìlágbára. Ìdí tí ẹlẹ́ṣẹ̀ fi kún ṣọ́ọ̀ṣì lónìí òun ni pé wọn ò preach message of the cross. Paul sọ pé Jésù rán kó lọ fi ọgbọ́n ọ̀rọ̀ fi wàásù. Ó ní tá bá ti ṣe bẹ́ẹ̀ ó ní a ó sọ àgbélébú Kristi di aláìlágbára. Ṣé ti wá rí èrèdí tó jẹ́ pé ìwàásù àgbélébú kò fi ní agbára nínú ìran òṣì àtẹ̀ṣẹ̀ yìí mọ́ torí pé a ti fi omi ńlá yìn rere, a kò preach ògidì òyìn rere. Ìdí ẹ̀ ni àwọn ẹlẹ́ṣẹ̀ fi pọ̀ nílé Olúwa tí ẹ̀ṣẹ̀ ń jọba lé wọn lórí nígbà tí Bíbélì sọ pé Kristi kú fún ẹ̀ṣẹ̀ wa, wọn ò sì ní ìrírí ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Nítorí náà a ti sọ àgbélébú Kristi di aláìlágbára nínú ayé rẹ bí. Nítorí náà tó bá rí bẹ́ẹ̀ tètè yan ojú ọ̀nà tòótọ́ ká ba lè fi agbára rẹ̀ hàn nínú ayé rẹ. Ẹni tó bá ní etí kó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún ìjọ. Kí ni èrèdí tí ọ̀pọ̀lọpọ̀ fi kọ ojú ọ̀nà àgbélébú sílẹ̀? Ẹ jẹ́ ká wo díẹ̀ bí mo ti ń mú ohun gbogbo wá ṣèparí. Èrèdí tí ọ̀pọ̀lọpọ̀ fi kọ ojú ọ̀nà àgbélébú sílẹ̀ òun ni pé ọ̀pọ̀lọpọ̀ kọ ojú ọ̀nà àgbélébú sílẹ̀ nítorí pé àwọn ohun tí wọ́n ń là kọjá nísìn wọ́n da omi lu ìgbàgbọ́ wọn padà sójú ọ̀nà ìgbàgbọ́ ìgbàlódé. Bí ìwé Róòmù orí kẹjọ ẹsẹ̀ 35 to 39 ti ṣe sọ pé kí ni yóò yà wá kó nífẹ̀ẹ́ Kristi. Prosperity ní ṣá, ogun ayé ní ṣá, kò sí ìrere tó máa tu àwọn ọmọ Ọlọ́run nínú lónìí pé ẹgbẹ́ àgbélébú ẹ tẹ̀lé Kristi ní ohunkóhun tó bá dé. Ṣùgbọ́n gbogbo ẹ̀ láti rí bí ogun. Wọ́n kọ ọ̀nà àgbélébú sílẹ̀ torí wọn ò fẹ́ la iná kọjá. Kí ni èrèdí tí ọ̀pọ̀lọpọ̀ tó tún fi kọ ojú ọ̀nà àgbélébú sílẹ̀? Wọ́n kọ̀ ọ́ sílẹ̀ nítorí ìfẹ́kùfẹ́ owó àti ọrọ̀ àti ìlépo wọn ayé yìí. Ọ̀pọ̀lọpọ̀ yín ní ṣọ́ọ̀bù yìí ti di prison fún bí mo ṣe máa ń sọ. Ẹ ó dé ṣọ́ọ̀bù láago 7 àárọ̀ dago 11 mẹ́wàá kẹ́ tó ṣe tán ẹ sì sọ pé ẹ fẹ́ dìbò ti ara yín fún Jésù. Ìtorí ìfẹ́kùfẹ́ owó bí ọlọ́rọ̀ ni tí kò lè gbé àgbélébú ó padà lọ torí ó ní ọrọ̀ púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín náà kọ ojú ọ̀nà àgbélébú sílẹ̀ nítorí ìfẹ́kùfẹ́ owó. Kò lè dàbí Nikodémù. Ọlọ́rọ̀ náà mà ní Joseph Arimatia tó sì òkú Jésù ṣùgbọ́n ó jẹ́ ọmọ ẹ̀yìn Jésù. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Báwo làwọn jíò Jẹ́nọ́fà sí àwa ṣe máa wàásù àgbélébú nígbà táwọn náà ti kó ọrọ̀ ayé jọ? Wọn ò ní lè wàásù àgbélébú torí pé ìrere kọjá ọ̀tá tẹnu wàásù agbọ́dọ̀ gbé ìgbé ayé rẹ̀. Ìjẹ́ la fi ń pariwo pé Jésù ń bọ̀, Jésù ń bọ̀. Báwo la ṣe máa sọ pé Jésù ń bọ̀? Àwa gbọ́ ògbáradì pó ń bọ̀. Lọ́nà wo la ti sọ pé àgbáradì? À ń kó ọrọ̀ ayé jọ, a sì sọ pé Jésù ń bọ̀. A sì ń bíúdi multi-billion cathedral, a sì sọ pé àgbàgbọ́ pé Jésù ń bọ̀. Ẹ ò gbàgbọ́ torí ìdí rẹ̀ la ọ̀pọ̀lọpọ̀ ò fi gbọ́ ojú ọ̀nà àgbélébú. Láyé ìgbà ni a máa gbọ́ pọ́ ti àwọn ọmọ Ọlọ́run sínú túbú torí Kristi. Wọ́n sọ wọ́n lókùúta pa. Ìgbàgbọ́ modernization ò fẹ́ sọ̀rọ̀ tó máa mú kí ìjọba gbé wọn. Ohun tó mú kí Nàìjíríà débi tó dé lónìí torí pé àwọn ọmọ Ọlọ́run ò lè sojú abẹ níkò. Wọ́n á máa bẹ̀rù torí pé wọ́n ti jẹ dòdò, wọ́n ti gbàgbé òdodo. Kí ni èrèdí tí ọ̀pọ̀lọpọ̀ kò fẹ́ fi gba ojú ọ̀nà àgbélébú? Nítorí pé kí ni wọ́n rí ohun ayé ìbí pé ó sì ṣe iyebíye fún wọn. Wọ́n rí ohun ayé ìbí pé kò ṣe má ní ni fún wọn. Èyí ni wípé nítorí náà wọn kò lè gba ojú ọ̀nà àgbélébú. Ọ̀pọ̀lọpọ̀ kọ ojú ọ̀nà àgbélébú sílẹ̀ torí ìbẹ̀rù ikú. Ṣùgbọ́n Bíbélì sọ fún wa wípé ó ní ẹnikẹ́ni tó bá forí títí dídópin la ó gbàlà. Nítorí náà èwo ni òun sọ? Kí ló mú ẹ bẹ̀rù?
ìwọ obìnrin tí a ń pè ọ́ sínú Kristi tó ń wò pé obìnrin ò lẹ́sìn, ọkọ rẹ yóò dẹrù ẹ síta. Ó yá tètè yan ojú ọ̀nà àgbélébùú, má kọ ohun tó fẹ́ ṣẹlẹ̀. Ìwọ ọmọ tó fẹ́ gba Jésù táwọn òbí ẹ sọ pé rárá o, ẹ̀sìn wa tá a bí ọ sí ló ṣe. Ó yá gba Jésù, má má bẹ̀rù ipò o fẹ́ la wàhálà kọjá, ṣetán láti gbé àgbélébùú. Kí ni èrèdí tí ọ̀pọ̀lọpọ̀ náà tún fi kọ ojú ọ̀nà àgbélébùú sílẹ̀? Wọ́n ń bẹ̀rù ohun tí ènìyàn yóò wí. Èyí ni pé ọ̀pọ̀lọpọ̀ yín ń bẹ̀rù ohun tí aráyé yóò sọ. Nítorí ìdí èyí ẹ kọ ojú ọ̀nà àgbélébùú sílẹ̀. Ẹ fẹ́ gbà á torí pé ẹ ń wò pé àwọn èèyàn yóò sọ wípé tiyín ti pọ̀ jù, àwọn èèyàn yóò sọ wípé tiyín ti le jù. Ṣùgbọ́n ṣé ti ènìyàn ló fẹ́ wò ni àbí ó fẹ́ wo ohun tí Jésù fẹ́ sọ? Kí tún ní èrèdí tí ọ̀pọ̀lọpọ̀ yín fi kọ ojú ọ̀nà àgbélébùú sílẹ̀? Nítorí pé ẹ ti gba ìyìn rere èké, ẹ kò gba ojúlówó ìyìn rere. Nítorí ẹ̀yin àgbélébùú Kristi fi jẹ́ aláìlágbára nínú yín. Níparí gbogbo rẹ̀, kí ni ìbùkún tó wà ní gbígba ojú ọ̀nà àgbélébùú? Ìbùkún àkọ́kọ́ ni pé a ó pa wọ́n mọ́ nínú inúnibíni tó ń bọ̀. Ìwé ìfihàn chapter 3 verse 10 ká Revelation 3:10. Ó ní ẹni tó bá fi orí tì ó ní èmi yóò pa á mọ́ kò nínú ìbínú tó ń bọ̀ àdébá aráyé. Kí ni ìbùkún kejì? Wọ́n ó gba ajé ìyè àwọn tó bá gba ojú ọ̀nà àgbélébùú. Revelation chapter 2 verse 10 ìfihàn orí kejì ẹsẹ̀ kẹwàá. Ó ní ẹni tó bá forí tì tí dópin, ó ní èmi yóò fún ní ajé ìyè. Kí ni ìbùkún kẹta? Èyí ni pé a ó fi aṣọ òdodo, aṣọ mímọ́ fi wọ̀ wọ́n. Ó rí eléyìí nínú ìwé ìfihàn orí keje ẹsẹ̀ kẹsàn-án, ẹsẹ̀ kẹtàlá àti títí dé ìkẹrìndínlógún. Èyí ni pé a ó fi aṣọ òdodo, aṣọ mímọ́ a ó fi wọ̀ wọ́n. Ó ti rí bẹ́ẹ̀ yẹn. Ó ní lẹ́yìn yìí náà ni mo rí kíyèsí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn, láti inú gbogbo èdè gbogbo wa. Wọ́n dúró níwájú ìtẹ́, iwájú ọ̀dọ́ àgùntàn náà a wọ̀ wọ́n ní aṣọ funfun, ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ ní ọwọ́ wọn. Ó ti rí bẹ́ẹ̀. Èyí ni àwọn tí a wọ̀ ní aṣọ funfun torí pé wọ́n ti la iná kọjá tó bá kàdé ìsàlẹ̀. Títún ní ìbùkún rẹ̀, èyí ni wípé wọ́n ó máa tàn bí ìràwọ̀ láéláé. Ìwé Daniel chapter 12 verse 2-3. Ó ní wọ́n á tàn bí ìràwọ̀ láéláé. Ó ní àwọn olódodo yóò tàn bí ìràwọ̀ láéláé, àwọn tó jí èrè ọkàn. Àwọn ó máa tàn títí láé bí ìràwọ̀ títí láé ni. Níparí rẹ̀, a ó ṣe wọ́n lógo pẹ̀lú Kristi. A ó ṣe wọ́n lógo. Ìwé Rome chapter 8 verse 17 káwọn tó sọ. Romans chapter 8 verse 17 jẹ́ kí n kà fún ẹ. Bí àwa bá bá Romans chapter 8 verse 17, bí àwa bá jẹ̀yà, ó ní bí àwa bá jẹ́ ọmọ, ǹjẹ́ ajogún làwa jẹ́, ajogún pẹ̀lú Kristi, àjùmọ̀jogún pẹ̀lú Kristi. Bí a bá jìyà, a ó sì lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀. Ǹjẹ́ o ṣetán láti bá Kristi jìyà? Ǹjẹ́ o ṣetán láti gbé ojú ọ̀nà àgbélébùú? Tó o bá ti ṣetán, a kò ní lè ṣe ẹ́ lógo, gbàgbé pé Jésù ń bọ̀ fẹ́ tẹ̀lé lọ. Ìdí ẹ̀ ni ẹni tó bá ní etí kó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún ìjọ. Fún ìbéèrè kan tàbí òmíràn, tàbí òun la wàhálà kọjá, ẹ̀rù ń bẹ̀ láti ju ìgbàgbọ́ nù, iyèméjì tí wọn náà kẹ́kẹ́ bí a kò ju ìgbàgbọ́ nù lẹ́nu iṣẹ́ ni àbí nínú ìgbéyàwó àbí nínú ìdílé. Mo ní ọ̀rọ̀ ìrúsókè fẹ́ pé má ṣe ju Jésù sílẹ̀, má ṣe sẹ́ ìgbàgbọ́. Fún ìrànlọ́wọ́ pé nọ́mbà wọ̀nyí 08038926927 08038926927 tàbí 08028380866 08028380866. Olúwa gbàdúrà pé kí ẹ ro àwọn kan sókè láti gba ojú ọ̀nà àgbélébùú láìka ìdíyelé tó máa ná wọn. Àmín. Wọ́n kàn ilé ọ̀nà sílẹ̀ tó Ìjọ ẹyẹ àgbà 101.5.